ẹjọ media Koiki leleyi nfe wọlé media Koiki leleyi ẹjọ Koiki Media bring you walk closer to your doorstep okay Olawa Koiki Media bring you closer to your doorstep. Àtìkó nínú Sẹ́yìn ní palace Ọba Òkè-Ò ibẹ̀ la wà báyìí. We are right at the palace of Ọba Òkè-Ò. Koiki Media bring you closer to your doorstep. Àṣẹ kò ní Sẹ́yìn àti dé ìlú kan pè ní Òkè-Ò ibẹ̀ la wà tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmí tó fẹ́ kí wọ́n ti wà pẹ̀lú ọba wọ́n ti wà níbi wọ́n ti wà ní palace Ọba Òkè-Ò ní ààfin ọba ààfin bàbá wa la wà ní Òkè-Ò ní Ọ̀yọ́ State. Wọ́n ṣe Koiki Media bring you closer to your doorstep. Yes, my brother. 19,000. Once again, Koiki Media bring you closer to your doorstep. Ìlú Òkè-Ò la wà. Ibẹ̀ la wà tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ láti wá kí bàbá wa Ọba Dr. Alhaj Oṣùlálẹ̀ Mustapha II ti ọba ti Òkè-Ò àárín ẹ̀ tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ tí wọ́n wà lọ́dọ̀ wọn nísìnyí láti wá kí
Once again, quick media bring you closer to your doorstep. Okewolawa pẹ̀lú our Dr. Chief Sunday Adeyemo. Pàṣípò nílùú Ìṣẹ̀yìn làwa sí ìlú Òkèwò láti wá rí ọba Okewolawa láti wá kí bàbá wa tí bàbá Dr. Sunday Adeyemo wá kí wọn tó wá sí pálàsì ọba Òkèwò. Once again, quick media bring up closer to your doorstep. Today being 13th of August 2025. Àwa ní ìlú Òkèwò ní Òkè Ògùn níbẹ̀ ni a wà ní Ọ̀yọ́ State ní Òkèwò. Ojo àfi Ojo Òkè tí Òkèwò láwà ní wíwà ìsúná láwà tí àwọn ọba tí Òkèwò àwọn náà wọlé dé yẹn.
fún mi ní ẹ fún ọmọ tèmi ìgbà sọ̀rọ̀ ìpàdé fún gbogbo sí ọ̀gbẹ́ market 0068715 so I did my dear for my name my bounce Once again, great community. Today being Dr. Rafi Osholale Mustafa. Nígbàtí jagunjagun yọ wọnú ìlú yìí nínú ètò ẹlẹ́gbẹ̀rún bàbá wa Sunday Adéyẹmọ tí gbogbo ẹ̀ bọ̀ sí Sunday Igboho wọ́n wá fi àkàmọ́lé wọn hàn fún àtìlẹ́yìn nígbà tí gbogbo rẹ̀ ń rú lùgbùlùgbù àwọn dúpẹ́ pé ìgbà ò gbé wọn mì alágbára lọ́wọ́ Ọlọ́run wò láṣẹ fẹ́ alágbára lọ́wọ́ Ọlọ́run ewé máa jẹ́ ògùn ọmọ afọ́wọ́ ní báyìí bàbá wa ti wà kálẹ̀ bàbá wa àti olórí wa màmá wa olórí Mustapha Taibat wọ́n ti wà kálẹ̀ pẹ̀lú bàbá wa àkọ́wá tó di pé bàbá wa Ìgbòho Òòṣà ó tiẹ̀ sọ̀rọ̀ bàbá wa His Royal Majesty ọba Rafi Osholale Mustafa ọkọ̀ kí Ìgbòho Òòṣà káàbọ̀ bàbá ẹ kí wọ́n káàbọ̀ I want to take this opportunity Nigeria
Sunday Igboho.
ọwọ́ yín sà ọwọ́ yín. Mo kí Ọlọ́run bá tí ó ní ní ọba tó lẹ̀ mí lọ́dọ̀ aláwọ̀ ọba tó lágbára ọba tó lo gbogbo tó lè ṣe ọba tó ní agbára sí gbogbo àwọn tí ó lè sí ẹ̀dá tó yẹ wá tó dá olólẹ̀ mí lọ́dọ̀ ológasí dásìkò tá a wà yìí. Mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà pé òun nìkan lọ́ba tó lẹ̀ mí èmi tó lè gbà ọ̀sẹ̀ta tó lè gbà ọ̀dẹ̀ ní ìgbà báyìí. Lẹ́yìn náà kí bàbá mi ó dùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì tí màá wá ìgbà ní kábíyèsí ní àwọn àwọn máa ń ṣàdúrà oríṣiríṣi nǹkan gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ bàbá dúró gbogbo àdúrà àti gbogbo nǹkan àti pípé ọmọ mi Ọlọ́run ní fi ìlúwà tó wà yẹn sí àṣẹmọ ọ́ tó padà ó dẹ̀ ní bàbá ní okun yẹn ò ní gbé ẹ lọ ó sì lè kó lè tó àwọn ọmọ ń sọmọ lóògì bẹ́ẹ̀ ni àlẹ́ sí ọ̀yà ojú ní sí nǹkan bòjì òun ń bọ̀ mẹ́ ó ń bínú sí tán ní kí wọ́n lọ pẹ́ máa padà ó ti ń ṣẹlẹ̀ àfi ká wá bá a ṣe máa fòpin sí Ọlọ́run jí kẹ́mi yóò bí yóò ní bàjẹ́ mọ́ ẹ ìpínlẹ̀ yóò ní bàjẹ́ ọba pátápátá bẹ̀ látòrí bàbá wa láàfin ikú bàbá yìí láṣẹ láàbòsí ọlọ́njẹ́ mi yóò gùn wọ́n fi bàbá mi lórí fún ọtún nílé gbọ́n bàbá mi Francis bàbíyèsí wọn bá ṣe kábíyèsí bàbá màá rí i pẹ́ àṣẹwà ẹ mọ̀ mọ̀ sí lásìkò tí ìlú ọ̀gá ìgbà yẹn tó fẹ́ kó kọjá sí kú lè wà nù pé lójú ayé yìí tí wọ́n sì ń lò lẹ́yìn yìí ló bá ṣe olùsọmọlùkẹ́ kábíyèsí wọ́n ń lò ìlú fún ọba iná olúwa ṣe pẹ̀lú mo ti ń ṣe pẹ̀lú wọ́n gbé University Federal University wọ́n gbé wá sí ìlú ìṣe ìlú òkè òkè kan ní ọjà àǹfààní ẹ̀ òkè òkú pátápátá gbogbo ilẹ̀ Yorùbá gan-an ní ọmọ Nàìjíríà ìyá òkúta ìṣèpé òkè òkú bàbá ọlámẹ́ pèsè University wa sókè òkú sínú òkè o University wa náà ti wá táwọn ọmọ ìlú wa bàbá Tinubu gbé fáwọn ọlọ́run ní balẹ̀ Yorùbá jẹ́ gbogbo àwọn agbésùnmọ̀ wọ́n jí ẹ̀gbẹ́ káàkiri ẹ̀rọ bá ṣe Kwara bá ṣe yamayama ọlọ́run àti ọ̀nà ẹ̀tọ́ lọ́rùn gbogbo àwọn tó ti gbógun yẹn lọ ní Kwara ọlọ́run wọn pàṣẹ wọn rẹ gbogbo àwọn tó sì wà lọ́wọ́ àwọn tó ń jí gbé wọn tí gbélé ọlọ́run kò sí wọn nù yóò jẹ́ kàn gbé wọn lẹ̀ yóò dé kó sí wọn yóò lu àwọn ọmọ Yorùbá láwọ lọ kó sí wọn nù fúnra wa láàbì àwọn kó bẹ̀. mo wá kábíyèsí lẹ́yìn náà mo fi bàbá wa ọ̀rẹ́ ìsà pátápátá ọlọ́run ti kẹ́ lọ́wọ́
àwọn náà mọ kọ́kọ́ dábọ̀ àwọn aláàfin kú bàbá yìí mọ kọ́ dábọ̀ aláàfin kú bàbá yìí aláṣẹ ọ̀ọ́nì ìrìsà gángan mo wá kí wọn mo fi wọn ṣe ìpalẹ̀ mọ́ gbogbo ẹ̀ tí mo ti ṣe ní ẹ̀ka ló ṣe ọmọ Yorùbá ni mí ọmọ aládùúgbò dẹ̀ ni mí mo dẹ̀ mọ fún wọn ẹ̀ wọ́n dẹ̀ yé mi sí ẹ̀yin lẹ bí mi mo dẹ̀ kọ́ làṣojú ọ̀ṣà ọmọ ọba olùtẹ̀ bá gbọ́ yín wálẹ̀ ẹ̀ ṣe mídíà. Bàbá wa wáyé wá ṣe lẹ́lẹ́ wọ́n gbàdúrà sápàpá ọ̀rọ̀ alẹ́bí kẹrin àdúgbọ́gbọ́dọ̀ bàbá tó ní kí èròǹgbà bàbá wa olóyè àti ìkó ọba tó ní kí ìmọ̀lẹ̀ wọn tẹ̀ kárí ayé ìmọ̀lẹ̀ ní ọba máa jọ wọ́ ọkùnrin ọba tó ń bá ayé ṣe é bọ̀ láti bọ́ sí ọ̀ṣun ní ìdílé ní òun náà ní bá ayé ṣe é lónìí òun náà ló tún ayé ṣe é láéláé ọlọ́run má jẹ́ olùlẹ̀ má jẹ́ parẹ́ wọ́n náà fẹ́ ń bọ̀ fáwọn àgbà ẹ̀kọ́ fáwọn ìṣòwájú ọlọ́wọ́ máa ti dáadáa fún yín ìṣọ́ ọlọ́run tó nípa tó jẹ́ ìwé lọ lọ́lọ́run gbé wọ jálùdà ọlọ́wọ́ bá gbé wọ yìí lójú ọwọ́ kọ́wọ́ ò ní bẹ̀ yìí ọ̀là láìláìlá ẹ̀dá fún àlá ọlọ́run bá àbúrẹ́ bò yín bá àbúrẹ́ bò yín bá àbúrẹ́ bò yín gbogbo àdáwọ́lé yín àdọ́kẹ̀lé yín ọlọ́run tí ó ṣe ọ̀làlá haúlà àdàbà wa jẹ́ owó dání gbogbo àdúrà. Nígbà yìí, Àlàbá fọ́ gbàdúrà fún èrú yíyá sí Araba.
No, we are not. We don't have anything working like that. So if you are media, so we work so you can talk to we don't run such practice. We are media, we are journalism, so we are not into that. So media is going So, adúpẹ́ ní báyìí, ìrìn àjò ń tẹ̀síwájú. Ọmọ akọjá ní sùúrù ẹ fún ẹjọ́ lọ́nà ẹjọ́. ọlọ́lẹ́wà.
say Koiki Media bring up closer to your today, 13th of August 2025. Live, Koiki Media live. Support to going back. Odua Nation. Koiki Media bringing the world closer to other steps. Today is the 13th of September 2025, and we are live here at Okeo, at the palace of Kabiyesi in Okeo here. Emo binu mo ti gbàgbé ko Kabiyesi ba. Ọba Okeo náà. Bàbá wọn lóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà náà ni wọ́n ṣe àbẹ̀wò sí Kabiyesi ti ìlú Okeo níbí báyìí. As you can see, the crowd is massive, the love is too much. Osha! Igbohosa! 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 You don't see it go! Osha! Igbohosa! Ọmọ bàbá dẹ́mi mi! Ẹ̀wọ̀n akọ́kọ́ náà ní bàbá náà. The love is too much.
Fúlàní ní ti má sì gbóhùn Sunday Igboho ẹ̀wọ̀n á sì bá bà mí òtútù á sì mọ mú mi. àwọn vehicles òní náà pọ̀ o. ká máa pọ̀ sí láì lọ ká máa pọ̀ sí ká máa pọ̀. kódà àwọn ìyá bàbá wọ́n tún yáyá wọ́n tún yáyà láti yẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣì. láti Ìsẹ́yìn náà ni a ti wá sí Òkè Ò ń bí láti Òkè Ò ibòmí náà la tún lọ tí wọn ò ní sọ fún yín for security purposes ẹ̀yẹn ṣáà máa bá wa ká lọ. The love is too much. Koiki. You can see Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà. You can see Prophet Ológunlolúwa and many of his entourages. See Ọláyọmí Koiki. See the kings and the chiefs.
mo kí nígbà tí mo bá láàárọ̀ wọ́n dàbẹ̀ ni pé inú ilé gẹ́gẹ́ la ṣẹ̀ṣẹ̀ wá lẹ́yìn yìí inú ilé la wà yìí inú ilé la wà ọ̀dọ̀ bàbá wa la wà yìí ọ̀dọ̀ bàbá wa la wà bàbá wa ẹ̀gùn ayélujára ọ̀dọ̀ bàbá mi mo wà yìí nàìjíríà oṣù ọ̀rọ̀ kí ọlọ́run ọba tó ní mí ọba tó lẹ̀ ní òbí lọ́dọ̀ ọba tó lágbára tí wọ́n lo agbára bó ṣe wù ú tọ́ba wọlọ́run afọmọ kò ní fún bàbá tọ́ba wọlọ́run àgbè fún bàbá kò ní fọmọ tọ́ba wọlọ́run agbára fúyàwó kò ní fọmọ mo dúpẹ́ fún ọlọ́ọ̀ba tó gbé agbára fún bàbá mi yẹ̀kù ayétòrò ọlọ́run nípa agbára lọ́wọ́ yìí. àṣẹ ẹ̀rí pé nígbà tí mo wọlé bàbá mi wojú mi orílà rẹ̀ bí ọmọ mi rèé ìlà mi ní bẹ lójú ọmọ yìí inú ilé bàbá mi mọ wà bàbá mi kó mi mọ́ra arákùnrin mi bí ṣe ń ṣàdúrà ara mi ń kú orí mi ń dìde ara mi ń gbọ̀n mo wá rí pé inú ilé bàbá mi wọ̀ ẹ̀mí yóò kú bàbá àṣẹ ẹ̀mí yóò kú. ó ṣe bàbá dábì. mi yóò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ṣe ìlú ayé tó rọ̀ ọmọ kúrò sí ni àṣẹ ẹ pè bí mo pẹ́ sí fẹ́ láyé ìlú ayé tó rọ̀ ni wọ́n máa dàgbà sí ni àṣẹ ìgbà tí bá máa padà wá bí oríire ńlá pé pé yọ sọ pé kò síbẹ̀ ní gbogbo àgbáyé ìlú ayé tó rọ̀ nìkan lọ́wọ́ àṣẹ oríire pé yọ sọ pé láyé bàbá wa Tajudeen ni wọ́n gbé oríire kan wá sí ilẹ̀ Yorùbá ayé bàbá mi Tajudeen wọ́n gbé oríire kan wá sílẹ̀ Yorùbá báwo ni wọ́n bẹ̀rẹ̀ pé irú oríire tẹ̀ òtí ẹ̀nì fẹ́ẹ́ sọ ni níbo ni wọ́n wá gbé sí wọ́n ní ìlú Ayétòrò ni wọ́n gbé sí Ayétòrò kì í wọ́n gbé sí lókè Ògùn ọlọ́run sí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ mo kí kábíyèsí mo fi gbogbo ọba ilẹ̀ Yorùbá mo fi kí mo fi bàbá mi kú bàbá yìí aláṣẹ ìkéde kábíyèsí ọ̀rọ̀ yìí mo fi bàbá mi olúgbọ́n ti ilé gbọ́n ẹ̀ka sí kábíyèsí bàbá mi kí bàbá dáadáa olúgbọ́n bàbá dáadáa ni o kò sí ní tí mo ń rìn tí bàbá olúgbọ́n yàn sí kò dẹ̀ síbi tẹ́mi ní òbí tí mi ní sọ torí pé tẹ̀yà bá ṣèyẹ lórí ẹ̀ máa ń jẹ́ ká yé ọmọ bàbá mi olúgbọ́n bí mo ṣe gbèsè ní tẹ̀lé mi pẹ̀lú mú ń tẹ̀lé mi nú ara àti mú ẹ̀mí ọlọ́dẹ mi ó dùn àbí ìwé mi mo wá bàbá ẹ̀ pẹ̀ láyé ìpàdé oríire gbogbo tẹ̀ ń béèrè fún ìlú Ayétòrò ọlọ́run fún mi nírọ̀ lẹ́yìn náà mo wá fi bàbá wa ní ìsà mo fi kí yín bàbá mi ò ní kí yín ẹ̀mí yóò gùn ìlú yóò ní bàjẹ́ rárá oríire ńláńláńláńlá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà wọ́n mọ̀ sórí nínú mi lásìkò tí bàbá mi náà yí ìlú yóò mọ̀ kùn sí ọmọdé ò ní kú àgbà ní kú àbẹ̀wò abíwẹ́rẹ́ àgbà tó bọ̀ sùn bẹ́ẹ̀ lórí lókè òkun káàkiri tó mọ Ayétòrò ìtọ́ wà káàkiri bàbá mi lásìkò tí wọ́n mọ orí àmúdà kábíyèsí mo kí yín gan mo kí yín ohun tí mo bá wá rí yín fún ẹ̀mọ́ mo ti kọ̀wé sí kí n tó wá ohun tí mo wá rí yín fún ẹ̀mọ́ onídìgí máa pariwo wọ́n dẹ̀ mọ̀ pé wà pẹ̀lú mi náà tẹ́lẹ̀ gbàgbà kó ń bẹ̀ torí pé àwọn ọmọ tí mo rán sí inú ń sàlàyé fún mi pé táwọn bá ti gbọ́dọ̀ ìbàbọ̀ pé gbogbo ara àwọn dẹ̀ ti gbèsè tẹ́ ìwé ìbílẹ̀ náà ní ọlọ́jẹ̀ mi lókun ọlọ́run ní padà lẹ́yìn tó wá ti lópin òun lágbára èyí tó kù ní kẹ́ ẹrọ́kọ sí kẹfà yẹn dú ẹ̀ agbára yẹn ká ẹ̀yẹn dú ẹ̀ mọ̀ kí mo ní bàbá ìbílẹ̀ fi rìn kiri anígbà ìjọba Buhari mi ò ní dánwò ó ṣe bàbá dábì. ìrò ní lágbára títí kó lágbára ìjọba lọ aláǹtara wa ló kù ọlọ́run bá lọ yọ mí lọ́wọ́ Buhari jọ́kìnní àná orí ọ̀fẹ́ ọlọ́run ló gbà àtìrẹ́tì ìwé bàbá tẹ bí mi nígbà tó dúdú ẹ̀ ṣé ọmọ wa mọ ṣáájú ìyá rẹ̀ kú bí ìyá mi ń bẹ láyé àwọn bàbá mi ń bẹ láyé ṣé wàá ṣáájú wọn kú ni láyé wọ ara ẹ̀ ń sọ mi pé wọ nípa ló kù olùkúlẹ̀ nírọ̀ bàbá kọ̀lá yọ kọ̀lá ni èmi ọlọ́run ẹ̀mí rẹ̀ ìgbà tó ti rántí èmi ọlọ́run tó ní ẹ́ tó ti pè mí pé ọlọ́run ló pè mí mi báyìí ẹ̀mí rẹ̀ ò ní bọ̀ kó dàgbẹ́ kò ní ṣe aṣọ rẹ̀ ò ní ya aṣọ mi ò lè ya mo dúpẹ́ fọlọ́ mo dúpẹ́ bẹ́ẹ̀ bàbá tẹ bí mi mo dúpẹ́ fọlọ́ àwọn aláìmọ̀kan ẹ̀dá tí wọ́n máa ń sọ̀rọ̀ mọ̀kàn máa ń wò wọ́n nígbà owó tó ṣẹlẹ̀ sí mi lókùn tó yẹn ọlọ́run bá tó lẹ́ni tí ó tó bá sọ pé mi ò gbìyànjú kọ́nà bàbá jẹ́ kí ìlànà rẹ̀ kọ́ ṣẹlẹ̀ sí lóru ọmọ kò sí wọ́n mọ̀ pé kò sí nǹkan ọlọ́ba tó ní mí ẹ̀ẹ́dọ́lùmí ẹsẹ̀ ní ọlọ́ba tó
tó ní mi tó lẹ̀bi èmi lọ́dọ̀ yọba dúró tì torí pé mo rí pé inú yín kú dàda bẹ́ẹ̀ sí níbi bàbá inú yóò mọ ọkùnrin inú yóò ní bàjẹ́ inú yóò ní bàjẹ́ ọ̀dẹ̀dẹ̀ yóò ní kàlẹ́ ìdùnnú ọmọ wà pẹ̀lú gbogbo ìdùnnú ọmọ wà pẹ̀lú gbogbo ẹ̀ ní tẹ́ ẹ̀ ní tí ẹ mọ̀ ní káàkiri ayé àfẹ́mí olóko méjì àfẹ́làfẹ́ jẹ́ ìkọ́ni borí adé ìyáàlú borí òkú yóò ní kúrò tí ọmọ bá pé gbanítì ẹyọ kan ṣoṣo láyé yá lóhùn bàbá gbogbo bí ẹ bá ti ní láwùjọ lọ́ba títò yìí ẹ mọ̀ ní ibẹ̀ ẹ mọ̀ ní ibẹ̀ lórí tó ń gbà ìlọ́wọ́ ní àfẹ́sẹ̀ nígbà ìlọ́wọ́ ní àsọ̀kùn nígbà ìlọ́wọ́ àjàgbá yìí ní tàrà àrà ò ní ìjà fọmọ gbà yìí gbogbo bí ẹ bá ti ní bàbá ẹ mọ̀ gbà yìí ẹ mọ̀ gbà yìí o ẹ ní tí láéláé ẹni ojú ti ní alẹ́ ojú òní ti láéláé ẹni jábọ̀ òkèlè yẹ fún òkèlè mọ̀ wá mo ajá òní kó kéèyàn ọ̀yọ́ àgbò ní kìkì wò mí bàbá àgbò ní kìkì wò mí orí ni àgbò fi jà ti di ṣẹ́gun bàbá orí yóò mọ̀ ṣẹ́gun fún yín lẹ́yìn òdì níwájú lẹ́yìn orí yóò mọ̀ ṣẹ́gun fún yín ẹlẹ́dàá yín tó gbé yín dépò yìí ọlọ́mọba tó ní tó fi yín síbẹ̀ kò ní lé igbó bẹ̀ tó ní tó fi yín síbẹ̀ kò ní lé igbó bẹ̀ yóò di kẹ̀kẹ́ mbẹ̀ ẹ̀ ti mọ̀ ọ́ sí ẹ̀ ti ń sàṣeyì ẹ̀ tún mọ̀ sí gbogbo bí tẹ́ ẹ fẹ́ dé láàrin ọba láàrin ìjòyè nínú ìlú gbogbo tẹ́ ẹ fẹ́ nínú yàrá pípọ̀pọ̀ tẹ́ ẹ lè sọ fẹ́ nìkan náà tó yẹ kó lọ nígbà tẹ́ ẹ sọ fún ọlọ́run àwọn ọkọ̀ fún Isso foi eficácia kábíyèsí àmọ́ àwọn tọkọ tẹ̀lé ìlú àmọ́ àwọn tí ń bọ̀ lẹ́yìn àmọ́ àwọn tàjọ wà nílẹ̀ lásìkò kábíyèsí òun yìí ò ní wá ìgbà yìí ò ní nira báyọ̀ bá yà bọ̀ lóṣù ní lóṣù tó máa bọ̀ ẹ̀rẹ̀ yìí gbáríláyè òun bá tó máa bọ̀ ẹ̀rọ rẹ̀ ètò ìdáwó rẹ̀ ẹ̀rẹ̀ mo kúrò ọkọ̀ ẹ̀kẹ́ lónìí ẹ̀tẹ̀lú ayétòrò bọ̀ yóò tó lò fún ayé ìwọ àti bílí ẹ̀mí mọ̀ nira sọ̀rọ̀ lónìí fún ọ bó tí wáyé kúrò ìwọ àti olóòrùn gbogbo wa àbòní jáde ìgbè ajẹ́pà ṣòkú lọ́sọ̀rọ̀ bí ó dèrò àbòní èmi àwọn àgbẹ̀ lọ́wọ́ bàbá mi mo ti ṣàṣẹfẹ̀ lónìí pé gbogbo tó lè fọwọ́ àwọn ọgbẹ̀ òun ló borí oṣù alábẹ́ ló ti máa sọ bẹ́ẹ̀ fún ọ oṣù alábẹ́ ló ti máa sọ bẹ́ẹ̀ fún ọ olórí ti máa sọ bẹ́ẹ̀ fún ọ láìpẹ́ ìyàwó bá máa sọ bẹ́ẹ̀ máa ṣe lórí oṣù ọ̀hún oṣù tó oṣù àbẹ́ tó bá tó ọba fọ́ṣẹ̀ òwò tó ọba ló kẹ̀kẹ́ wọn náà ó pẹ́ tó bá lọ́wọ́ ní dárí ìjì ẹ̀ lọ́wọ́ tó dárí ní dárí ló kẹ́ ọba bí wọ́n ti àdáyé ní títọ́ o tó kìtẹ́ bá bí wọ́n yí àyè wọ́n yí ọmọ àdáyé ẹ̀kọ́ wá ní pẹ̀lẹ́ tẹ̀ wá sí kọ́ máa wọ̀ wọ́n wá ṣẹlẹ̀ àtọ̀rọ̀ máa dúró ṣẹlẹ̀ àwọn yìí nígbà pẹ̀lú ìdílé bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ wọ́n ti bàbá ṣó ní bẹ́ẹ̀ ṣó ń ṣẹlẹ̀ wọ́n wá ṣẹlẹ̀ wọ́n wá sọ pé yóò kàn lóògùn wọ́n ní bàbá ṣọ̀rọ̀ kó kàrẹ̀ lọ́dà padà ọ̀yẹ́ bá ṣe bàbá ẹ̀ wọ́n ní ìdí ẹ̀ òfin bàbá ló wọ orí pé òun ti gbẹ̀rẹ̀ dàgbà àwọn tó dáyọ̀ fún mi onímọ̀ ní bàbá ṣé àwọn ẹ̀ṣẹ̀ èyí tí mo wí lónìí ọgbà ṣe náà wọ́n la pé lónìí bàbá mi lọ́wọ́ mo ṣe kó yẹn lọ síbẹ̀ nítorí bàbá ti sọ àti bàbá ẹ̀ sọ fún wa àwọn èèyàn mi lọ́wọ́ tó àwọn ìjòyè náà mi lọ́wọ́ inú àjò ilé ìlú ẹ̀ka wà yẹn bí á lè àdúgbò sí ìlú igbákejì ìlú ìyẹn bàbá mi bí á ti bá ìlú àṣẹ ìgbàwà bàbá mi kó kú ní alẹ́ ìlú ọtí ń bọ̀ ṣùgbọ́n kí ní kẹ́ mú yàgbọ́ àyíká lẹ́nu àwọn bẹ́ẹ̀ ẹ̀kọ́ lè lóyún gbogbo ìdílé máa ń jẹ máa ń kọ àwọn ọkọ̀ kan
tẹ́ ẹ bá ti rí ilẹ̀ ṣẹ́ni ẹgbẹ́ wa ẹ gbàgbọ́ nígbà tó tó tọ́ lóyìnbó bí wọ́n bí bàbá yìí sí wọ́n ti parí síbẹ̀ náà àfihàn àti owó kú tí wọ́n dà wọ́n ẹ̀yọ́ wá ní olóògbà tó tó olóhùn ní ìlọ o ó dàbí ẹ̀dọ̀ kan máa wá rù ú lọlé ẹ̀dọ́ bá lọ kọ́ òbí lónìí lọ́kọ́lọ́kọ́ tọ́jẹ́ wù orí ayọ̀ ní owó ìṣẹ̀lẹ̀ ìkọ̀kọ̀ kábíyèsí o òṣàbàbà dání àṣetìkú àbíṣe àfọ̀gbọ́hùn ó ti nílò ti ṣe bẹ́ẹ̀ ilé àṣẹ làwọn ó ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run sì ti bọ́ tún àwọn olóyè wa. Ọ̀nà tí wọ́n wá sọ̀rọ̀ ọ̀pá ìlú ìfọ́lá àrùn olóró. Ṣètò ìfọ́lá ọ̀pá ìlú òkè. Èmi ni mo ló kó sọ ní ṣètò ayọ̀ ọ̀pá ìlú òkè. Ṣètò ọ̀pá àgbò ọ̀pá ìlú òkè. Ṣètò ọ̀pá ọba ọ̀pá ìlú òkè wà ní. Ìyálọ́jà ọ̀pá ìlú òkè wà ní. Ṣètò ilé jẹ́ ọ̀pá ìlú òkè wà ní. Nígbà tí àwọn ìyọba ọ̀pá ìlú òkè wà ní. Àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ní o. Akúrò ọ̀pá ìlú òkè wà ní. Àwọn bàbá wa tí wọ́n wà ní. Bàbá wa ayé àgbẹ̀ wà ní. Akíkọ̀ọ́sowọ́pọ̀ wọ́n fi ọba ìgbẹ́. Mo wòye pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Yorùbá nation wọ́n wà níbí tó jẹ́ ti ayélujára ṣùgbọ́n ẹ̀ ti rí àgbà. Àwọn ọ̀dọ́ náà mẹ́mẹ́. Àwọn ọ̀dọ́ bí ayélujára gbogbo ẹ̀ lọ́ọ́ ti wáyé níbí yẹ́nú ìlú ayé wà tó wà. Àwọn olórí ìwà mẹ́ olórí ilé àgbà àwọn ní ìgbàlọ̀ olórí àgbà ní wọ́n ti ní àwọn ìgbà àkọ́gbà ọ̀pọ̀ wa lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbà àwọn ẹ̀ṣẹ̀ náà alẹ́ ìfọ̀lù lórí àti ìjọba fún ọmọ bá mọ̀ ní bàbá ẹ̀ ọmọ náà ní ìfẹ́ kí ọlọ́run ló fẹ́ òun ni bàbá lè jẹ́ ṣùgbọ́n lọ́run ti sọ wọ́n ní bàbá wa àti àgbà fọlọ́run àwọn ní bàbá wa nínú ọlọ́run wà bẹ́ẹ̀ náà ọlọ́run bá tó dé fẹ́ gbà fún bàbá lọ́gbà bẹ́ẹ̀ náà ẹ̀sìn ọgbà bẹ́ẹ̀ náà ẹ̀sìn ẹ̀jẹ̀ bí ẹ̀sọ́ ẹ̀jẹ̀ bí ọmọ olùbánisọ̀ tẹ́ wà ní ẹ̀ ń bójú tó ń lọ́dún bójú tó bàbá tí ẹ bá rí nǹkan bóyá àwọn Fúlàní òbí àwọn àgbẹ̀ ó lọ sí àwọn ẹ̀fọn yọ lókè ẹ̀gbẹ̀rẹ̀ ọmọ bàbá ní ẹ̀yìn ẹ̀mọ́ ẹ̀yìn ẹ̀fún mi nípa àbí ẹ̀gbẹ̀rẹ̀ onídìgẹ́dà bàbá làwọn ẹ̀kọ́ òbí ẹ̀fún mi lábọ̀ bí bóyá àwọn ọmọ olóko tàbí wọ́n jíyàn bí àwọn akúra ara àwọn tó ń sàdéhùn nípa ṣàdéhùn àjọ ọba tó ń bọ̀ kò sígbà tẹ bá pè mí lọ́wọ́ fún yìí àwa jẹ yìí ọjọ́ òkú àwa àdéhùn àkọsọ ọkọ̀ yìí láti kálá fẹ́ wà ní ìlàbísí. Olórí ó yà. Mo kí gbogbo wa o, ìyá ní ìfẹ́ ọlọ́run lára olórí gbogbo Yorùbá lọ́wọ́ nìkan ní oko ó sì pẹ́ ó sì pẹ́ ní òfò ọlọ́run ní ìlú ó kí gbogbo àwọn tí ó tẹ̀lé wá pápá àwọn
gbogbo ní ẹ̀kọ́ àfojúsí ẹ̀kọ́ àfojúsí ẹ̀ka ẹ̀ka òṣèlú lérè pẹ̀lú àṣà náà ilé ìṣe yìí àti ìdàgbàdé wọ̀n lẹ́yìn ní àtúkọ̀lọ́wọ́ yìí o ẹ̀kú fẹ́ o gbogbo ẹ̀yìn ẹ̀wọ̀n náà tẹ̀ ìdílápàdé o ọlọ́mọ nífẹ̀ẹ́ náà Ìgbòho ìfẹ́ kó lọ fún ọmọ yẹn gbogbo nǹkan tó sọ ní tó sọ dé ní ìwà débẹ̀ olùkọ́sọ náà tó la fi kó lójú ẹ̀ ń pẹ̀ ẹ̀ 24 hours yóò sì sí i ẹ̀lágbá ọmọ ṣẹlẹ̀ ẹ̀dẹ́ mi ní ìwọ ní ẹ̀mí ìwádìí ọ̀kan gbogbo ọ̀rọ̀ kan láṣọ nípa máa ń ṣe yí sí ṣùgbọ́n ìfẹ́ mi fẹ́ ni pé àṣà ní ṣubú ẹ̀sìn gẹ́gẹ́ bí yóò gbà pọ̀ pẹ̀lú tẹ̀lé ẹ̀ níbi ẹ̀ ti bẹ̀ tó. Ẹja bí ọ̀nà ọlọ́wọ́ ẹgbẹ́ kí bàbá ẹ̀kọ́ká ti fẹ́ kí àtúrọ̀ ṣe ọ̀tọ́ máa ti di lọ́kẹ́ tó máa jọ ọ̀tọ́. Picture. Bring your phone. Hello, join our boss. Shall we have a photo? Oh, yeah, photo. Kila ẹ̀yà fọ́tò ni. Ẹ̀yà fọ́tò náà. Kámẹ́rà tó ní ṣáàbù. Gẹ́nì. Once again, Koiki Media bringing the world closer. Iron Lady. Ago Fọlábí wà lọ́wọ́ mi. Okay, hold down. Shut down body. Koiki Media bringing the world closer to your doorsteps. Today being the 13th of September 2025. And we are live here at the Palace of Kabiyesi here. Àwa ní ààfin bàbá wa Kábíyèsí ti ìlú Ayétòrò olówó àti kó àwọn kọ̀ọ̀kan sí mọ́tò. Who is there? Who is there? Mo fẹ́ fly. Who is there? Oh. Sorry. Bẹ́ẹ̀ mo fẹ́ fly. Ẹjọ́ bàbá sí wọn. Koiki wo ló wà ní? Ẹgbà ẹ mú fún ìdání ẹjọ́ fóònù kíní ni o ẹbíkẹ́sì. Ẹbí ayẹyẹ tẹ̀lé lọ́wọ́.
Bringing the word closer to your doorstep, Koiki Media. Ohun dà. Kí ló fi kó lọ́dọ̀ olóyè first? Wọ́n yẹ kó jáde ni. Ẹ lọ sí alámẹ́bí ìfúnpẹ́ yóò. Collins àbí? Ṣé Collins? Kí ló òun ló yẹ kó wá pẹ̀lú fóònù? Kí ló yẹ kó fún mi fóònù? Káàdé tó wá sí táwọn yẹn mo ṣe àwọn ibi tí mo ṣe ní ìta. Èmi ní kẹ́ máa ti kọ́ máa ti mú tẹ́lẹ̀. Drinks. Méjì lọ́wọ́ àmì. Èmi ní kọ́ mú. Ẹmu. Omi ni mo ní kọ́ mú tẹ́lẹ̀. Abraham. 16, 15 then 16. Abraham. 15, 16. Nígbà tẹ wà ń live ẹ wọ́n gbé fóònù fún wọn náà ń ṣẹ́ bẹ́ẹ̀ wọn ti kó bẹ́ẹ̀ wọ́n ṣe ń gbé live fún bẹ́ẹ̀ wọ́n dẹ̀ dúró sí bẹ́ẹ̀. Àwọn èrò ẹ̀kọ́ gbé wọ́n ṣé kọ́ ẹ̀kọ́ àdéhùn kọ́lá dúró sí ni. Ibẹ̀ ló gbúdọ̀ sí wà àdúgbò mọ́tà ń gbé kò sóró mi báyìí náà. Káyọ̀ pé mi ní kú bẹ́ẹ̀. Ẹ filẹ̀ wá ẹ máa lọ yẹn filẹ̀. Akọ́bí. Nígbà tó wà pẹ̀lú ẹwà nulẹ̀ o tún wá gbé fún ẹ ṣe fẹ́ ń ṣiṣẹ́ nìyẹn. Ó di ń fly go. Àdéhùn tó gbé wá ìmọ̀ tó ń lò kíní. Ṣé ìbà òru wà mí báyìí? Lórí ìbà ni èmi wọ́n sọ. Nígbà tó fẹ́ gbé fóònù fún yàn fún yàn bẹ̀tà fóònù èèyàn tó lè ṣiṣẹ́ èrò wà ní báyìí èrò sí ìbáyìí náà ń gbé kámẹ́rà bọ́ ìbáyìí. Ìgbà tí mo jáde síta ń sìn yìí mo ṣẹ̀ fún wọn sìn tí mo fẹ́ fly. wà ò bá ní wà ó ṣe kó jùjọ sáré èrò èmi tí mo sáré èrò wà ń gbé wá fún mi. Ẹ ká máa wà lẹ́yìn báyìí. Ìgbà tí mo ṣẹ̀ jáde síta ń sìn mo wà látẹ̀. Bí a mọ́tò mọ̀ máa kọ́bà. Oríṣẹ́ ní iléeṣẹ́ ẹ̀ tó fún àkùnrin Koiki Media bring the world closer to your doorstep. Ìlú Òkè-Ò la ṣì wà nílùú Ọ̀yọ́, so a ti move kó nílùú Òkè-Ò báyìí ní Ayétòrò Òkè Ògùn la wà ní Ayétòrò Òkè Ògùn la wà báyìí a ti move kó nílùú Ayétòrò ní Ọ̀yọ́ State.
la wà nílùú Òkè-Ògùn. Ìgbòho Òòṣà. Àtún wá sí ojúmọ́ àwọn ojúmọ́ àwòrán yìí tí ẹ lè máa rí tí ẹ lè máa wò thank you so much to all our viewers. Thank you everyone. We are using this medium to thank you for joining us in this live broadcast. We are moving now. Visit the palace of our father, the king of Iseyin. From there we move to Òkè-Ògùn to visit our the Royal Majesty, Ìlú Òkè-Ògùn. And from there again, we moved to the palace of Oba Òkè-Ògùn and to the palace of Ayetoro in Ayetoro Òkè-Ògùn in Oyo State, Òkè-Ògùn. So thanks everyone. We appreciate you. Keep on supporting the platform. Keep on supporting the Koiki Media. Keep on likes and share. So we appreciate all our fans across all over the world. Thanks so much. Thanks to everyone. Ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ní ọdún 2005. Ẹ pẹ̀lẹ́. Àwa sí Ẹ pẹ̀lẹ́. Sorry about that. Pronto. Kíni ẹ? Ṣé wé ni? Ẹ ń kó mọ̀ pé bí àwa ṣe máa ń ṣe ẹ̀fẹ́ wa nìyẹn la fi máa ń da yín lára yá. Ẹ ṣé gan ni mo sì Ebony Aina. It says, well done sir. Kamoli Papi, where are you going? Ofiki, right? Abi? No, we won't tell you our location. Falaki Limi Yaya say,
ẹ má ní accident o àti ẹ lè ní accident. Ikọ́ ẹ̀kọ́ ọmọ ìjò lápá, ikọ́ ẹ̀kọ́ ọmọ ìjò lẹ́sẹ̀. Àyùn bọ̀ lọ́wọ́ ń yọ ẹnu. All right, I'm here. I'm having my co-correspondent here in person of the person that you know, pilot. All right, what can you say about the chief and what can you say about the journey so far? This is the palace and going from palace to palace, from the one state to another. So what can you say about this movement? Yeah, let me begin from here by the genealogical of my biological parental care. My name is Yusuf Sherry Iru Movementi. Okay, let me come up to Yoruba as my fellow correspondent has said. The movement has been so awesome and wonderful. The movement have been so wow. All I can say is it has been going on smoothly from Iseyin down to Okeo, you know, and we still have a lot of other places to pay our visit to. As if Dr. Sunday Adeyemo Igbohosa is paying his courtesy visit to different kings in Oyo State. Fortunately, it doesn't matter. We are still trying to like reach the audience, reach the people. Whether we are going to have the Yoruba nation, and there's a lot of people in diaspora that want to know about the movement. Thanks my brother. So I am not done. I said fortunately, as we got to the palace of His Royal Majesty, the king in Ayetoro here. Fortunately, Chief Dr. Sunday Adeyemo Igbohosa made a shocking statement. He said the moment he had a warm hug from the king, he said he felt so relaxed and he know that yes, he had gotten to his home. Ilé ẹni ni ilé ẹni a máa jẹ́. Fún àwọn bọ̀dá wa tí wọ́n rò pé àmọ́ Yorùbá sọ. Tọ́rọ bí àwọn ògbé bá ṣe gan. Oní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2025. Lórí bàbá Èkìtì. Ẹni ọjọ́ bàtà lọ lé wọ́n sí ìbò. A sì máa bá ìyẹn tó bá yá. Bàbá Èkìtì gẹ́ mọ̀ pé. Kí wọ́n máa lè rí pé kọ́ máa rò ọ̀rọ̀ pé a kò gbọ́ Yorùbá, a gbọ́ Yorùbá. Ó dàbí pé Bàbá Èkìtì is here. Gbọ́ Yorùbá. Ẹgbẹ́ Yorùbá mi. See the man of people. Baba Ekiti, international man, the man of people. He's counterfeit. Don't try Baba Ekiti. By the genealogical of his biological parental care, Baba Ekiti is a global phenomenon. That's man of people. Baba Ekiti, he's a lovely man. Baba Ekiti, in a minute, kílẹ̀ lè sọ nípa ìrìn àjò yìí so far, èyí tó ti bẹ̀rẹ̀ ní òní gangan láti Ìṣẹ̀yìn, kílẹ̀ lè sọ nípa ẹ̀. Ìrìn àjò yẹn wà òkè. Tó yẹ kí gbogbo ọmọ kóòtù òjìrì àwa ọmọ Yorùbá kájọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ̀. Torí pé ohun tó bá jẹ́ tẹni ènìyàn máa ń ṣe kíni ó máa ń dáàbò bò ni. It is because our forefathers wọ́n fail, I'm sorry to use that language, láti protect nta ní. Nítorí ẹ̀kọ́ ṣe nígbà yẹn. Ó wá dogun sínú ayé wa lénìí. But I see this current generation of Yorùbá pé a fẹ́ dogun ogun lẹ̀ ní àwọn ọmọ wa. Understand? Àwa ò rí ayé yẹn gbé, tá bá sọ pé ayé gbé à ń tara wa ni. But a fẹ́ káwọn ọmọ wa rí ayé gbé. A dẹ̀ ti rí sáàpù pé tí àbá ṣe náà àti rí ayé gbé àwọn ọmọ wa. Ó máa lé. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Ìgàngán 2022 Ìgbòho sọ̀rọ̀. Ó ní tí àbá tètè ká ṣe kínní ká gbára wa. Ó ní wọ́n mọ̀ fìbọn wa máa ṣílẹ̀kùn lé wa lórí ni. Ṣé wọ́n ti fi ṣí ní sí? Mo wo fídíò kan ní ìjẹta. Ẹnìyẹn níbo ìṣèrí wọn onídìá 14 nọ́mbà. Òun tilẹ̀kùn. Ó ní wọ́n wá ń sọ èdè wọn, òun ò dá wọn lóhùn. Ó ní wọ́n gbé K47. Gbà! Ó ní ìsílẹ̀ nílẹ̀kùn sọ̀rọ̀ ẹ̀dá pé mo káwọ́ sókè. Wọ́n gbé ọmọ méjì. Wọ́n gbé ìyàwó. Ohun tí Sunday Igboho ń ṣe nígbà yẹn lọ́hùn. Ohun tó yẹ kájọ sọwọ́ papọ̀ kájọ ṣe. Ṣé rí? Tẹ́ bá wo gbogbo ìrìn tá a ti ní látàrí mi máa ń wà focus. Ẹ rí pé àwọn Fúlàní tó wà gan wọ́n sá pamọ́. Di mídélé tẹ́ bá ti gbọ́ pé Ìgbòho wọ̀ lù wọ́n sá lọ. So Yorùbá àwọn àgbà Yorùbá sọ wípé ènìyàn yìí ní ọkọ lé kó lọ máa fọwọ́ kó mí.
bí Ọlọ́run ṣe fún Ísírẹ́lì ní Jésù tó fún Saudi Arabia ní Muhammadu bẹ́ẹ̀ ló ṣe fún wa ní Sunday Igboho pé tí Fúlàní bá gbórúkọ ẹ̀ wọ́n mọ jìnnìjìnnì máa mú wọn. Tábà ní ká ṣe replay ìgbàkigbà tí má ti gbórúkọ Sunday Igboho ẹ̀wẹ́ sì máa bà mí òtútù á sì máa mú mi. In the history of Yorùbá kò sí ọmọ Yorùbá kan tí Fúlàní sọ pé ó ń bẹ̀rù rí Sunday Igboho lọ ẹ lọ béèrè dáadáa kẹ́ni bàbá Èkìtì parọ́. Àwọn alágbára tó bá dẹ̀ dìde fún ìran Yorùbá nígbà yóò tó fẹ́ gba ìran Yorùbá nínú ìgbèkùn àwọn Fúlàní máa ń lo ọmọ Yorùbá láti pa wọ́n ni. Bẹ́ẹ̀ni that is what they try in 2021 bẹ́ẹ̀ni. ẹ ṣe bàbá mi that is what they try in 2021 but God said that Sunday Igboho is my belonging son. In whom I am well pleased. èyí tí ọmọ Yorùbá bá ń gbọ́ títí ẹ̀ ogun Fúlàní ò ní borí wọn. So it is ṣẹ́rí inú mi dùn pé ìgbà kan pariwo pé àwọn ọba wa wọn gbọ́ títí wa àwọn bàbá yẹn ti gbọ́ títí wa sì wọn náà ti mọ̀ pé the only way to survive the only way to secure our land is to cooperate together. Wọ́n ní pẹ́pẹ́yẹ bímọ ó ràgàbọ̀ ọmọ ẹ̀ ràgàbọ̀ wá lè ló máa yẹ. Ọyẹ wáyé. Movement. Wọ́n ní pẹ́pẹ́yẹ bímọ ó ràgàbọ̀ wá Elédùmarè. Duck born pikin e con use e wing cover e pẹ́pẹ́yẹ is duck. Ẹ ti mọ̀ pé bá ṣe máa ń ṣe ẹ̀fẹ̀ wa náà nù á gbọ́dọ̀ má ṣe ẹ̀fẹ̀ wa. Kéèyàn ọmọ kìíní nìyẹn first aid. Ọ̀gájà máa ń gbé ní okùn tó wà ní báàgì wọn. Ṣẹ́tìrì, this is one of the ways a ò ní dúró láti máa educate àwọn èèyàn wa gẹ́gẹ́ bí Koiki ṣe máa ń sọ. Ó máa ń ní pé there should always be provision for everything. Now, an occurrence happened few minutes ago. Àwọn èèyàn wa lára àwọn èèyàn wa tí wọ́n ní ìjàmbá ṣé ọ̀kadà ní àbí tí wọ́n ní ìjàmbá ọ̀kadà Ọláyọmí Koiki sọ̀kalẹ̀. Fortunately he has a first aid in his vehicle. Ó dẹ̀ gbé first aid jáde. What do we call first aid? It's the first treatment given to an injured person before proper medical response is given or is taken. And what jáde. What they apply first aid for any year, and I'm sure that the person should be fine now. Maybe Biatoba put on for a better medical response. So one thing is everybody should know CPR. CPR is very important. Know what to do at a particular time. Òyìnbó pọ̀, má sọ òyìnbó ní bí o, I love you manager, media Koiki Media Adigun Sunday. Òyìnbó pọ̀ ẹja máa ṣèbó, ṣó ti yé yín. We have so many of our people who are in diaspora. You understand? Many of our people who are in diaspora, tó yẹ pé tí wọ́n kú sílẹ̀ yẹn, àwọn kan tó yẹ pé Yorùbá gan, ó ń kí yín. Àwọn kan tó yẹ pé Yorùbá gan kò kulẹ̀ yé wọn gan mọ́. So the only way, bàbá yẹn kí gbòó. So the only way we can communicate with them to make them understand is to speak English. And also, if we are looking forward for the unification and help of the diasporan government, wọ́n gbọ́ Yorùbá o, ẹ má gbàgbé pé diaspora àbí ṣé diaspora government ṣé wọ́n gbọ́ Yorùbá ni English tá bá sọ lọ́wọ́ fi máa yé wọn pé they are coming kìnìkan. No, we don't want them. We are not satisfied again. 1940 amalgamation is a scam. We should have split in 2014. So gbogbo yẹn
ni wọ́n máa understand wọ́n dey understand Yorùbá àbí tí n bá sọ pé ológin ní òsì lè léegi lẹ́kùté kí ló kan ọmọ òyìnbó pẹ̀lú yẹn àbí bá ń ọmọ mi kò dénú ọlọ́mọ kí ló kan kí ló. But I'm happy you guys are enjoying our broadcast this afternoon. Once again, today is the 13th of September 2024, 25, and the time is any time? I think the time is okay, 16 hours. The time is 16 hours. ṣe wọ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba ó kù díẹ̀ káàtó àgbàdo pé Ọlọ́run ọba á fi sí lọ́kàn á bùkún orí kankan wa a dúpẹ́ lọ́wọ́ yín. All right, we believe in our culture, I believe ní àṣà wa àti ṣe wa tá a gbàgbọ́ nínú ẹ̀tọ́ bí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun là ń sọ fún àwọn èèyàn pé àbólẹ̀ Yorùbá òun ló jọ wá lógún. Ẹ jẹ́ ká sọ pọ̀ kájọ gbé lárugẹ kájọ gbé àṣà wa àti ṣe wa kájọ gbé lárugẹ. Ọ̀pọ̀ ẹ̀mí ló ti sọnù nípa kíni nípa àìbìkítà tí kò sí ààbò fún wọn. Kò kàn mí. It's getting closer to our city. They have been moving from the villages. They are coming to the town now. But because I was talking about Dr. Chief Sunday, Adéyẹmọ sì lónìí pé abúlé Yorùbá òun ló jẹ́ èmi àti ẹ̀ òun ló jẹ́ wá lógún láti secure ilẹ̀ wa, láti secure our identity, láti secure culture wa, láti secure irú ẹ̀yà tí a jẹ́, ká fi jẹ́ ọmọ Odùduwà, ká fi jẹ́ ọmọ Yorùbá tọkàntọkàn. So fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa tí ẹ̀ ń wò wá, a ṣì wà nínú ìrìnàjò náà à ń lọ sí ìpele to tell the people about the security of the land, to tell the people about the security of the Yoruba. That's why the Dr. Chief Adéyẹmọ, known as Igboho Oòṣà, going to visit the palace, going to visit various kings. So lórí ìrìnàjò la ṣì wà. So we thank each and every one of us. We thank everyone that joined us on this platform. Thank you so much. We are very grateful. Bọ́lọ́gbà. Ilé ìmọ̀ náà sọ. Ó kà wọ́n ní ẹrẹ́ jẹ ní ẹ, ọ̀bẹ́ kìí ní ẹ. Black and white. Once again, thank you for being closer to your doorstep. Today being 13th of September 2025. Igboho Oòṣà, Igboho Owadami is live in the Òkè-Òkun. We are still tall, we are still moving around in Òkè-Òkun. Láti tall, láti lọ káàkiri láti àárọ̀. Òyìnbó pọ̀, má sọ òyìnbó ní bí o, I love you manager, Koiki Media, God bless you all. Thanks so much, Mr. Adigun Sunday, ẹ ṣé gan jàre. I really appreciate it. So I should move now. I'm not quite a lot, but for now, for now, want to hear the podcast. I'm a head podcast now. I should go. I'm quite a lot. I should look. We are still in motion. We are still moving. I should quite a lot. That's the loyalty. That's the caring. That's the love. I should quite a lot. So never follow. Want to support our platform. F1 logo.
mọ́tò black yẹn nìyẹn.